yọ ẹ kálẹ́ ẹ̀yin ènìyàn wa mo kí wa ní gbogbo ìpìtà bàbá àti dé o ẹ wá nǹkan fìdílé ẹ wá gbọ́ ohun tí bàbá wa sọ. Bàbá wa sọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Bàbá Bọ́lá Ahmed Tinubu, the president of Nigeria. Ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. Ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ wọ́n lòun níyì ọmọlúwàbí. Ṣé gbogbo ohun tí Tinubu sọ ṣóun láàrin nísìnyí? What do you expect? Ìwọ tó ń gbọ́ mi, kí lẹ wá expect before? Ìjẹun rere kan àti ibi Jerusalem wà, bẹ́ẹ̀ ni wọ́n ṣe sọ. Ṣé ẹ expect kí nǹkan gidi kan jáde nínú Nàìjíríà? Ẹ expect pé kí nǹkan gidi jáde nínú Nàìjíríà? Bó lẹ ti fẹ́ rí nǹkan gidi kan ò lè bọ́ ń bẹ̀ síta. Ẹ wo àwọn news tó ń jà rànràn káàkiri. Mo post àwọn news kan sórí Facebook page wa ń sìn, Akalamogo TV lórí Facebook. President of America wọ́n ti wọ́n ní àwọn ọmọ wọn tó wà lára Nàìjíríà. Nàìjíríà fẹ́ lọ kí ẹnu bọ nǹkan tí ò kàn. Tinubu ó fẹ́ lọ kọ ọ̀rọ̀ wọ̀ tó ń jà ní Israel àti àwọn ará ẹbí, ó fẹ́ lọ kẹnu bọ̀. Ẹ tètè pé Tinubu kó má kó bá yín o, torí àmọ́ nǹkan tó gbọ́kànlé, àmọ́ nǹkan tó gbé ọkàn lé o. Ẹ̀wọ̀n ni ẹ̀, ẹ̀wọ̀n ni Tinubu. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí. Àwọn amòfin ni wọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn, àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn tọ̀rọ̀ dán mọ́rán lẹ́nu wọn. Ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan tí wọ́n sọ ní onífẹ́rẹ́ jógí. Ọ̀rọ̀ ń bẹ nínú fídíò yìí, ìwọ tó make sure ká wo fídíò yìí tán o. Yomi Ogunlọlá lórúkọ mi, amòfin ni mí, mo dẹ̀ tún wà lára àwọn tí ó ń jà fún ẹ̀tọ́ ìlú. Ṣé ẹ rí, lákọ̀ọ́kọ́ náà ó ṣeni láàánú púpọ̀ wípé gbogbo nǹkan tí Bọ́lá Ahmed Tinubu tó pè ní kò ṣe dáadáa lẹ́yìn kó tó di president, èyí tí military ṣe, èyí tí civilian administration ṣe, ní ọjọ́ ìní gbogbo ẹ̀ ló ti yí padà, gbogbo ẹ̀ lòun fúnra ẹ̀ wá ń ṣe. So eléyìí ó reveal irú èèyàn tó jẹ́, pé he is not a man that can walk the talk. Kò ń ṣe hypocrisy lòyìnbó máa ń perú ẹ̀, torí gbogbo ohun tó ní kò dá nígbà ayé military, nígbà ayé Ọbásanjọ́, ìgbà ayé Yar'Adua, ìgbà ayé Goodluck Jonathan, gbogbo ẹ̀ ló wá dá lásìkò tó ń wọlé. Number one thing tó ṣe tí ò dá nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, láti ìgbà tí president yìí ti wọlé, ọ̀rọ̀ subsidy àti multiple foreign exchange windows tó pè ní chokehold on the Nigerian economy, àìní àròjinlẹ̀ ni. Nítorí pé a lè nítorí less than 1,000 Nigerians wọ́n ń ba subsidy, ọ̀rọ̀ subsidy petroleum products jẹ́, ká wá torí ẹ̀ ká wá fìyà jẹ 250 million Nigerians. Everybody ló mọ̀ yìí pé subsidy kọ́ ni problem tá a ní, corruption tó wà nínú ẹ̀ òun ni ìjọ̀gbọ̀n wa. And àwọn ẹni tó corrupt gbogbo subsidy program yìí, gbogbo wọn lẹ́mọ̀ náà. Ṣe wá fi ìdájọ́ tó tọ́ àti tó yẹ fún irú àwọn èèyàn bẹ́ẹ̀. Ẹ wá torí less than 1,000 people ẹ bẹ̀rẹ̀ sí fìyà jẹ over 250 million Nigerians. The same thing ló apply sí multiple foreign exchange windows. Ṣé single window la ní sìn? We don't have a single window. Iye tí báǹkì ń ta foreign exchange kọ́ làwọn àbókí ṣe ń ta ìyàtọ̀ wà ń bẹ̀. So what is the multiple foreign windows tó lóun council? Not only that, àwọn ẹni tó bà multiple foreign windows jẹ́, where are they?
they are less than 1,000 again. Wọn tó 1,000. Àwọn bank executives wọ̀nyẹn, àwọn náà ń gba dollar, pounds àti other foreign currencies ní bank tí wọ́n lọ ń tà fáwọn àbókí. Mélòó nínú wọn ni wọ́n ti prosecute? Mélòó nínú wọn ti rán lọ sẹ́wọ̀n? Now, nítorí less than 1,000 people tó ń ṣe yamayama tó bá jẹ́ ìlú China ni, gbogbo wọn náà máa sentenced to death, and there will be close monitoring of what the banks are doing with allocations foreign exchange tí wọ́n bá fún wọn. Now, because of this less than 1,000 people, 250 million people now have to suffer. You have now devalued our currency. Níbo náà ti ń ṣerú ẹ̀? Ìlú tó ń devalue currency, ìlú tó ń produce ní. Kí ni Nigeria ń produce yàtọ̀ sí crude oil wa tá à ń tà síta? What other thing are we producing? Tàfi máa wá allow owó wa kó máa exchange fún as high as 1,600 naira to a dollar, knowing that international commodities are priced in dollars. Torí ibi tí àwa gbà láti dúró sí kò dàbí irú àwọn BRICS tó yẹ pé ọjà wọn owó currency wọn náà fi ń tà. Ìwọ tó bá fẹ́ ra ọjà lọ́dọ̀ wọn, ìwọ náà lọ wá owó tiwọn, báwa ṣe ń lé dọ́là kiri, káwọn náà máa lé náírà kiri. Gbogbo aládẹ sọ fún president yìí pé kó explore possibility yìí, but unfortunately wọ́n ní CIA asset ni, kò dẹ̀ tó bẹ́ẹ̀ láti do otherwise. Now, lórí ọ̀rọ̀ reforms, kò sẹ́ni tó wà against reforms, kò dẹ̀ síjọba tí ò kìí ṣe reform, but ìbéèrè tó yẹ ká béèrè, what is the opportunity cost of the reforms? Irú ẹ̀ ni ọ̀rọ̀ tí mò ń sọ láìpẹ́ yìí lórí bóyá orí rédíò yìí náà ni. Nígbà tí bàbá kan tó lóun fẹ́ dàbí àwọn yòókù, àwọn bàbá yòókù ládùúgbò ẹ̀, ó wá lóun ó bẹ̀rẹ̀ sí tọ́jú owó fún ọdún 10. Owó táwọn bá rí ń bẹ̀ làwọn ò fi kọ́lé, làwọn ò fi ra mọ́tò, làwọn ò fi ra nǹkan kan. Nítorí náà àwọn ọmọ ò gbọ́dọ̀ jẹun, wọn ò gbọ́dọ̀ lọ iléèwé. Kọ́dún 10 tó pé ìyàwó ti kú, ìkan náà àwọn ọmọ wà lórí hospital bed pẹ̀lú àìsàn burúkú. Ìkan náà àwọn ọmọ ó ti lọ join Boko Haram. Èyí obìnrin nínú wọn ó ń gbéṣẹ́ lórí Allen Avenue. Now, owó tó ń tọ́jú sìn kí ló fẹ́ ná lé lórí? That is the problem I have with their reforms. Reforms tó ní káwọn èèyàn wá kọ́kọ́ kúná kó tó di gbogbo bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Irú yẹn ò ń ṣe reform tó dáa. There's no doubt about it. Then ohun tá a tún wá rí pẹ̀lú ìjọba ẹ̀ ni pé it is full of deceit, full of lies, and oríṣiríṣi. They are just cooking up all kinds of things which should not be. Ẹni tó ní nígbà tó ń bọ̀, ó lóun máa tackle economic instability, òun máa improve security nationwide, òun máa reduce corruption, òun máa reform governance. Wọ́n tiẹ̀ tún gbé ọ̀rọ̀ Sanyè, wọ́n gbọ́rọ̀ Sanyè wá páwọn implement ẹ̀. Èwo nínú àwọn admonitions ọ̀rọ̀ Sanyè náà múlò sìn pẹ̀lú gbogbo bí president yìí ṣe ń ṣe tó yẹ pé bẹ́ẹ̀ bá wo convoy yẹ, ó tún lọ gbé gbogbo àwọn dispatch riders tí Gowon ń lò láyé ìgbà yẹn, ó tún lọ kó wọn padà wá kẹ́ lè fi mọ ohun tó ń dùn mọ́ bọ̀bọ́ inú láti jẹ́ president. Kì í ṣe bó ti ṣe máa tún lù ṣe rárá. The perks of office, àwọn nǹkan tó ń gbádùn yẹn, kó wà nínú mọ́tò, kó máa wo everybody, kó dá gbogbo mọ́tò dúró, àwọn tó ń lọ bí iṣẹ́ kó má lè lọ bí iṣẹ́ tó ní wọ́n ló fẹ́ kọjá. Gbogbo àwọn nǹkan tó ń dùn mọ́ nínú òun lélẹ̀. Ẹ wo insecurity, ṣó ṣe é fetí gbọ́ kéèyàn wo plateau yẹn, wọ́n dẹ̀ lọ sí plateau, àwọn ẹni bí wọ̀nyí wọ́n lọ plateau, wọ́n strike lọ́jọ́ kan, àti president àti chief of army staff àti national security adviser àti governor, everybody wọ́n jáde, wọ́n pariwo yéé eléyìí ò dá o, wọ́n make statement, wọ́n send condolence, wọ́n tún padà lọlé, wọ́n tún lọ sùn. Kò ju bí ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì lọ, àwọn bíbù yẹn tún strike, wọ́n tún pa àwọn èèyàn lọ bí rẹ́rẹ́. The same reactionary approach. Wọ́n tún jáde, wọ́n tún wá make statement, wọ́n tún send condolences. Èyí tó wá ṣe paríparí ẹ̀, wọ́n tún wálé lẹ́ẹ̀kẹta, wọ́n tún pa àwọn èèyàn lọ. In the same plateau, mi ò tí ì sọ ti Benue o. What government does that?
ṣé bí wọ́n ní once bitten twice shy ni irú ìjọba wo ló ń ṣe irú eléyìí? So ìjọba Tinubu látìgbà tó ti dé has been nothing but a bundle of ìjọ̀gbọ̀n fún Nigerians. Ẹ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú Nigeria, ECOWAS àti Niger Republic. Ó fi hàn gbangba pé arákùnrin yìí is completely ignorant of international policy, international politics and diplomacy. Torí pé ohun àṣìṣe ẹ̀ as president or chairman of ECOWAS ó wà lára nǹkan tó bẹ̀rẹ̀ sí fuel further insecurity in Nigeria, nítorí pé irú Burkina Faso, Mali, Niger tó jẹ́ buffer zone fún wa, gbogbo ọlọ́dẹ̀ ti di ọ̀tá wa ń sìn. Ohun tí múna Amẹ́ríkà ò ní ṣe òun wà ló wà fẹ́ gbé ṣe ń gbà yẹn, ó bá fẹ́ kó sójà máa lọ máa jà nínú Niger ni. Ọ̀rọ̀ Russia kí la Amẹ́ríkà ṣe, kí ni gbogbo àwọn European countries ṣe? Wọ́n bẹ̀rẹ̀ sí ń gbé economic sanctions wá. Tẹ́ ẹ̀ bá ṣe bóyá báyìí ló yẹ kẹ́ ṣe, báyìí ló yẹ kẹ́ ṣe, tẹ́ ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ economic sanctions á wá. Bọ́n ti ṣe ń ṣe ní international diplomacy nìyẹn. Òun ṣe ló ń threaten pé òun máa gbógun lọ bá wọn. Ìlú onílùú, ìlú is a sovereign nation tó ní territorial integrity, ìṣe ló kàn rin ọ̀nà yẹn ó rìn báṣubàṣu. Lẹ́nìí sìn ó ti kó wa sí bàbá ńlá ìjọ̀gbọ̀n. Pé irú buffer tí àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yẹn particularly tó create fún Nàìjíríà ó ti kúrò ńbẹ̀. Gbogbo ìjọ̀gbọ̀n tó ń ṣọ̀bọ̀ láti Sahel nísìn orí Nàìjíríà ló ń ṣọ̀bọ̀. It is because of the lack of preparedness of this president that led us to that. On corruption, ṣẹ́yìn náà wá rí gbangba báyìí pé ọ̀rọ̀ ẹnu lásán ni corruption, when fighting corruption ní pẹ̀lú ìjọba Bọ́lá Ahmed Tinubu. Àìpẹ́ yìí òun ni wọ́n gbé nǹkan kan jáde. Àwọn National Assembly wọ́n ní wọ́n pad the budget 380 something billion 380 something billion naira. Wọ́n láwọn fẹ́ fi ra 1462 street lights. Ní abẹ́ Tinubu, and nothing has happened to it. Èmi béèrè nǹkan kan 800 million tí World Bank fún wọn as social safety net kọ́ máa pín fún àwọn ọmọ Nàìjíríà, the vulnerable, the poorest of the poor. 800 million yẹn mo ṣe ìṣirò ẹ̀ tó yẹ pé tí a bá gbé sí at the dollar rate of 1,600 naira multiplied by that amount, nǹkan tó máa fún wa is about 1,130 billion naira. Ìjọba jáde wọ́n ní àwọn ti reach out sí 15 million families, 10,000 naira. Tó bá jẹ́ pé lóòótọ́ ni that would amount to 150 billion. Tó bá jẹ́ 150 billion ló amount sí, èló ni balance tó kù bẹ́ẹ̀ 1.1 trillion naira. Kí ló fi ṣe? World Bank ló ṣe wá padà wá ló bẹ̀rẹ̀ sí admonish Nigerian government lórí bí wọ́n ti ṣe ń expend that money meant for social security net. Ta ni wọ́n ń parọ́ fún? I have always said a thief cannot accuse another of stealing and be justified. But this is what you are saying. So on all fronts, this government has failed everybody. Ẹ wo gbogbo ìgboro ìlú. Àwọn títì tó láwọn ń ṣe, how many kilometers náà ti ṣe? Gbogbo owó tó lọ expend sórí Lagos Calabar road. Ṣé wọ́n gba Lagos Ìbàdàn? Wọ́n gba Ìbàdàn tó Ògbómọ̀ṣọ́ tó Ìlọrin. Ṣé wọ́n wo gbogbo àwọn ọ̀nà wọ̀nyẹn? Ṣé wọ́n ṣe gbà? Àbí kó kúrò l'Abuja kó òun lọ Zaria, àti Zaria òun lọ Kaduna, àti Kaduna òun lọ Zaria, àti Zaria òun lọ Maiduguri, òun lọ Kano. Ṣé gbogbo àwọn ọ̀nà yẹn ló wà motorable? Èwo ló wà of priority today? Gbogbo àwọn oúnjẹ tá à ń jẹ ní South àti àwọn ọ̀nà ọbẹ̀ yẹn náà ti ń kó wọn ní lọ kó wọn sí orí Lagos Calabar expressway. So which should take priority? Bẹ́ẹ̀ sì ni kẹ̀ àwa mọ̀ pé ọgbọ́n náà ni wọ́n fẹ́ abandon project ní Lagos Calabar, Sokoto Badagry, abandon project náà ló máa jẹ́ last. Wọ́n fẹ́ fi rake owó tó máa fi ṣe politics ni. You see,
téèyàn bá rí well intentioned leaders kò ní ṣòro rárá. You can tell from miles away pé olórí yìí o, this is well intentioned. Àwọn eléyìí ò wà well intentioned. They know what they are playing at. They are just deceiving Nigerians. They don't have any solution to Nigeria's problems. Bàbá mi ẹ ṣeun ẹ̀yin ènìyàn wa gbogbo, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú ìkàlẹ̀, ẹ gbọ́rọ̀ lẹ́nu bàbá yìí, ẹ gbọ́ pẹrẹpẹrẹ, ẹ gbọ́ ògùlùtù ọ̀rọ̀, gbogbo àwọn nǹkan tí Tinubu tó ń campaign against, gbogbo àwọn protest tí Tinubu lead against àwọn ìjọba tó ti lọ, àwọn ọ̀rọ̀ tó ti sọ. Tinubu ti fìgbà kan sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Kí ló wá dé tó yẹ gbogbo nǹkan tí wọ́n sọ ló wá ń ṣe nísìnyí? Kí ló dé tó fi rí bẹ́ẹ̀? Gbogbo àwọn nǹkan tí Tinubu sọ pápátá, ẹ wo àwọn ọgbọ́n àrékérekè, ẹ jẹ́ ká tẹ ìwé tó tiẹ̀ tí pẹ́ lọ títì. Abátẹ̀ ṣe ń sọ̀rọ̀ ti àwọn ìjọba ológun wọ̀nyẹn, àti ń sọ̀rọ̀ bí i 98, 97, a sì ń sọ̀rọ̀ yẹn. But láti 1999 tí democracy bẹ̀rẹ̀, ṣe mọ̀ pé àwọn tó bẹ̀rẹ̀ democracy náà, wọ́n jọjọ crazy láti ìjọba military regime, wọ́n crazy láti bẹ̀ lọ́wọ́ democracy. Tí Ọbásanjọ́ tó bẹ̀rẹ̀ democracy, wọ́n crazy wọbẹ̀. Ṣebí gbogbo àwọn kan, àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Tinubu nígbà náà lọ́hùn, òun náà ni àwa bá lówó náà lè ní. Ẹ wo ti Jonathan tó ti pẹ́, ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ sí Jonathan. Ẹ wo protest wọ́n lead against Jonathan àti Buhari àti Tinubu, ìyàtọ̀ wo ló wà láàrin àwọn méjèèjì? Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa gbé àwọn ọ̀rọ̀ wọ̀nyí yẹ̀ wò. À ń pariwo lọ́tùn lósì. Ọlọ́gbọ́n ló lè yé, ọ̀mọ̀ràn ló lè mọ̀. Kò lè work o. The only solution, we want our nation. We want our nation, Yoruba nation. We want our nation. Ẹ wo ìgbà nígbà tí Tinubu bẹ̀rẹ̀, ó wọbẹ̀, the first thing, ó yọ ọ̀gá àwọn ológun. Tinubu débẹ̀, ó yọ the head of Tinker Coconut Wharf, ó yọ dànù, ó yọ gbá, ó yàwó bẹ̀rẹ̀ sí yọ. Àwọn èèyàn ní eléyìí ti lé o. Wọ́n ní if you cannot be there, you join them. Ẹ wá mọ̀ nǹkan tó ti ṣẹlẹ̀ ń sí. Já tí rí nǹkan kan mọ́, no action again. Gíragíragíra ẹ̀ ó kàn ṣe ní bẹ̀rẹ̀. Ó fi rú àwọn èèyàn lójú. Wọ́n wò pé àìmí wọn àwọn ọgbà ìpẹ́ kí ló ń ṣẹlẹ̀. Mo ní Tinubu máa ń ṣe nǹkan tẹ́nì kankan ò mà tí ì ṣe. Ẹ wo bó ṣe ń yọ gbogbo àwọn Fúlàní wọ̀nyí kúrò. Ẹ wo bó ṣe ń yọ wọ́n. Nísìnyí ńkọ́ o, Tinubu ó ti ṣe tó fẹ́ ṣe tán, ti dákẹ́ súkẹ́. Àgbọ̀n kankan mọ́ o. 2027 òun náà ti ń jà fún sí o. Ọlọ́run kábíyèsí, ibo la ti kàgbákò, níbo la ti rí àwọn pípù wọ̀nyí, ibo la ti rí wọn. Ẹ̀yin youth, ẹ̀yin lọ̀rọ̀ bá wíjú o, ẹ̀yin lẹ ń campaign fún wọn o, ẹ̀yin lẹ jẹ́ kán kóra yín sí yọ́yọ́. Ẹ rí nǹkan tí wọ́n sọ yín dà, wọ́n sọ àwọn èèyàn dá nuisance káàkiri, àwọn èèyàn misbehave kiri títì, àwọn èèyàn mu gbó, wọ́n mu oríṣiríṣi. Mo wo fídíò kan lẹ́nu, mo káwọ́ sórí. Èèyàn á dẹ̀ máa gbé ayé yẹn náà máa dùn. Àwọn tó yẹ kí wọ́n ṣe wà, ẹ jí láàárọ̀ kùtùkùtù, the first thing tẹ́ máa bá lọ wọn á fi gbó sẹ́nu, the first thing ọtí líle, wọn ń lọ sí hospital láti lọ ṣàyẹ̀wò. Ẹlòmíì gbogbo inú ẹ̀ ti damage, nítorí àwọn nǹkan tí wọ́n ń jẹ. Kí ló kàn wọ́n? Àwọn tá ò tún wọn mọ anything, kí ló kàn wọ́n pẹ̀lú hospital? Ọlọ́run á ṣàánú fún wa. Ẹ ní lá fún ìyẹn ènìyàn wa. Ẹ bá wa share ètò yìí, ẹ share lógúnlógún, ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n. Mo kí gbogbo wa o, ẹ lè rí wa lórí live, kò sáyè ni o. Òun náà la ṣe mú àwọn fọ́nrán ní kéékèèké wá fún wa kí gbogbo ẹ̀ má ṣàdà rọ́rọ́. Ó ṣáà ti yé yín. Ẹ bá wa share, ẹ bá wa thumb up, ẹ bá wa like, ẹ love the program. Thank you all. Ní rí jù báyìí lọ, èmi ọmọ yín náà ni Calabar TV show.